ìdùnnú ṣubú layọ̀ fún gbogbo àwọn tó ń lo WhatsApp. Iléeṣẹ́ tó ń rí sí ìṣàkóso WhatsApp wọ́n fẹ́ máa san owó fún àwọn ènìyàn tó ń lo ojú òpó WhatsApp. Ọ̀nà wo àti báwo lẹ́ sì gbà á? Ọ̀rọ̀ ọ̀hún rèé o. Iléeṣẹ́ Meta tó ní WhatsApp, Facebook àti Instagram wọ́n ti kéde sí ìgboro ayé báyìí wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa san owó fún àwọn tó ń lo WhatsApp. Meta ní ìgbésẹ̀ yìí òun ló wà láti jẹ́ kí àwọn tó ń ṣe fídíò tàbí ta ohun kan lórí ayélujára àti àwọn olókoòwò àtàwọn ilé-iṣẹ́ káwọn fún wọn ní àǹfààní láti máa jèrè gọbọi lórí lílo ojú òpó WhatsApp. Iléeṣẹ́ Meta kéde nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lọ́jọ́ Ajé wípé ìsọ̀rí mẹ́ta gbòógì, ìsọ̀rí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ènìyàn ni wọ́n fi ní àǹfààní láti máa gba owó lórí WhatsApp báyìí. Ìsọ̀rí àkọ́kọ́ ní í ṣe pẹ̀lú àwọn táwọn ènìyàn yóò máa sanwó fún tí wọ́n ó sì máa subscribe fún àwọn tí wọ́n ń lo ojú òpó WhatsApp. Ìsọ̀rí kejì gẹ́gẹ́ bí Meta ṣe ṣàlàyé nínú àwọn àtẹ̀jáde tí wọ́n fi síta ọ̀hún ni wọ́n sọ wípé ìsọ̀rí náà ló wà fún ìpolongo ìyẹn promoted channel. Ìsọ̀rí kẹta ni ìpolongo ọjà àti ìpolówó ọjà lórí status fáwọn ènìyàn tó ń lo WhatsApp. Gbogbo nǹkan yìí jẹ́ ọ̀nà tí WhatsApp ń lò láti fààyè gba ìpolówó ọjà lọ́nà tí kò ní ṣàkóbá fún ẹnikẹ́ni tàbí ṣàkóbá fún fífi ọ̀rọ̀ ránṣẹ́ lójú òpó WhatsApp. Nínú àtẹ̀jáde náà, àtẹ̀jáde ọ̀hún ló kà báyìí pé a ti ń rò tipẹ́tipẹ́ láti ṣe àgbékalẹ̀ ọ̀nà táwọn ènìyàn tó ń lo WhatsApp fi lè máa pa owó lórí ìtàkùn náà láì ṣe ìpalára fún lílò rẹ̀. A gbàgbọ́ pé àsìkò ti tó láti bẹ̀rẹ̀ ètò náà ló jẹ́ kí a fi ìkéde yìí sí ìta gẹ́gẹ́ bí iléeṣẹ́ Meta tó ní WhatsApp, Facebook àti Instagram gẹ́gẹ́ bí wọ́n ṣe wí lórí ìsọ̀rí àyíkíní tí wọ́n pè ní subscription. Iléeṣẹ́ Meta ní àwọn tó ń lo WhatsApp yóò láǹfààní láti máa sanwó lóṣooṣù kí wọ́n tó lè máa wo oríṣiríṣi fídíò àti àwọn nǹkan tí wọ́n bá fẹ́ wò. Iléeṣẹ́ Meta ní àwọn ènìyàn yóò máa ní àǹfààní láti máa gbọ́ ìròyìn tó bá wù wọ́n tó fi mọ́ ìròyìn eré ìdárayá. Ìsọ̀rí kejì tí wọ́n ń pè ní promoted channel. WhatsApp yóò máa fáwọn ènìyàn oríṣiríṣi ní ètò àti okòòwò tó bá wù wọ́n láti ṣe ìpolówó rẹ̀ lójú òpó WhatsApp. Èyí yóò jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn rí ọjà tàbí nǹkan tó bá wù wọ́n láti polongo ní ojú òpó WhatsApp. Iléeṣẹ́ Meta ní ìsọ̀rí ìpolówó ọjà lórí status yóò fáwọn ènìyàn láǹfààní láti máa ṣe ìpolówó ọjà gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣẹlẹ̀ lórí Instagram. Bákan náà ni Meta ní èyí yóò máa jẹ́ kí àwọn ènìyàn tó ń lo WhatsApp tí wọ́n ní àǹfààní láti mọ ipa ọjà kan tàbí òmíràn àti iye tí wọ́n ń tà á. Iléeṣẹ́ Meta fi kún ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta pé àwọn ènìyàn tó ń lo WhatsApp yóò tún ní àǹfààní láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó bá fẹ́ ṣe ìpolówó ọjà. Meta tún sọ pé ètò ààbò gidi ó ti wà fún gbogbo ènìyàn tó ń lo ojú òpó WhatsApp. Nítorí náà kò ní sí wípé bóyá àjòjì gòdògbò kan ó lè wọ ojú òpó WhatsApp ẹlòmíì láti fi lu ẹnìkan ní jìbìtì. Nǹkan díẹ̀ ló nílò láti ṣe ìpolówó ọjà tàbí láti lo ojú òpó yìí fún èrè gọbọi. Àwọn nǹkan tó nílò ní orílẹ̀-èdè tí wọ́n ti bí ọlọ́mọ, ìlú rẹ, èdè rẹ àti àwọn nǹkan tí o fẹ́ polówó ọjà tí àwọn tí wọ́n bá sì ń lò ó wọ́n máa rí èrè lórí rẹ̀. Àmọ́ o, a kò ní fún àwọn tó fẹ́ ṣe ìpolówó ọjà ní nọ́mbà fóònù rẹ rárá. Iléeṣẹ́ Meta ló ṣàlàyé ọ̀rọ̀ yìí. Ìdùnnú ṣubú layọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń lo ojú òpó WhatsApp. Èrè gọbọi ni wọ́n máa jẹ lórí rẹ̀ báyìí.